márùn-ún orí rẹ̀ ló fi gbé orí rẹ̀ ló fi gbé ikú ló fi gbé pẹ̀lú ògùn ọlọ́run قال قال ربي والله جعل لكم الأرض سباطا يا حي يا قيوم ومكروا مكرا كبارا يا حي يا قيوم وقدمنا إلى ما عملوا بالعمل فجعلوا أبا منصورا لقدمنا إلى ما عملوا بالعمل فجعلوا أبا منصورا Àdàbí ọba jẹ́ pé àti mo ṣe fídíò mi mo dárúkọ rẹ lókù bọ́tẹ́ mi bá dárúkọ ẹ Lizzy Àdàbí Kùránì ó bọ̀jà Àdàbí gbogbo ikú tó rò sáwọn ọmọ ọlọ́mọ gbogbo ọba ṣe láwọn ọmọ ọlọ́mọ kú látọdún karùn-ún ikú yẹn kọ́ kú ní pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo àwọn tó bá tó tẹ̀lé ọ wọ́n tó kú pẹ̀lú ẹ̀. Kí ló le tó báyìí OJUABE ń fi ikú wá Lizzy Anjorin kiri ó fikú wá kiri ó gbé àfáà pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ wá sí orí live show rẹ̀ lórí TikTok níbẹ̀ ni wọ́n ti ń wọn ìpè fún Lizzy pé Lizzy yóò kú ni Lizzy yóò jáde láyé tọmọtọmọ ẹ̀yin èèyàn wá kí ló le tó báyìí ẹ jẹ́ ká wo fídíò náà. yóò wọlé àlùkùránì yóò wọlé Ọlọ́run yóò wọlé Mẹ́kà yóò wọlé Káàbà yóò wọlé ibi tọ́lọ́run wà tí ò fara pamọ́ sí Lizzy Anjorin láìpẹ́ yìí ìwọ lọ kú tí lórí gbogbo èyí ó kú yẹn ìwọ lọ kú tó sì já wèrè tó kú pẹ̀lú ògùn Ọlọ́run máwòrán ọtí yìí kẹ̀kẹ́. àṣẹ tí yóò wọlá wíbẹ̀ jẹ́ bí Ọlọ́run yóò wọlá bí Ọlọ́run tó fọwọ́ pamọ́ sí dáadáa kankan ò mọ̀ bẹ̀ yóò wọlá kó fẹ́yà fún ẹ yóò wọlá bàbá tó tara rẹ̀ jáde yóò wọlá ìyá tó tara rẹ̀ jáde yóò wọlá òkè yóò wọlá alẹ̀ yóò wọlá sánmọ̀ yóò wọlá bẹ́tìlì àti yóò wọlá sàárì ànábì tí mo fojú mi rí kí ọdún ìtókò rẹ̀ wọ́n kéde kú ilé rẹ̀ sẹ́yìn Lizzy Anjorin lọ kọ déètì òní ilẹ̀ òní ní 21st of July tábánítà ló gbé ẹ ṣépè sọ pé mama jí àtàbúrò rẹ̀ OJUABE ló gbé ọ ṣépè àti àbúrò rẹ̀ Lukman àwa la gbé ọ ṣépè ó ti dẹni àgbégbìn ó ti dẹni àwátì ó ti ṣubú tọmọtọmọ ó ti kàbẹ̀wò ó ti rídìí nínú yọ Lizzy Anjorin Àdàbí tó bá ṣe wípé tí mo gbọ́kànlé ojú yárọ̀bì ọba àánú ọba láíláí lọ ni tó bá pé mi ò ní àgbẹ̀kẹ̀lé kan lọ nìkan ni mo fi ṣàgbẹ̀kẹ̀lé pẹ̀lú bó ṣe fèsì àbúrò mi OJUABE ní àárọ̀ yìí Lizzy Anjorin wàá ṣí ẹ̀ sí kẹ́yìn ayé ẹ̀kọ́ tó kú ọdún náà ni o ọdún náà lọ gbọ́dọ̀ kó àfi tó bá yẹ pé mo mú nǹkan mi mọ́ lọ́hùn àfi tí mo bá ń ṣe nǹkan mi àfi tí mo bá lẹ́bọ tí mo gbọ́kànlé àfi tí bàbá mi bá ṣe bí síyàn kó tó kò láyé àfi tí ìyá mi bá ṣe bí síyàn àfi tí ọkùnrin méjì bá gorí ìyá mi rí nìkan ló kù Lizzy Anjorin wọ́n máa wọ ìtì lórí ìyá àlàyé wọ́n bí ẹlẹ́rẹ̀ pé ta ló ṣẹ̀ o wà á máa sọ pé OJUABE ni mo dárúkọ tó fi kàdí nínú ọyọ tí ò bá rí bẹ́ẹ̀ sọ pé mi ṣọmọ àfà Lizzy Anjorin tí ò bá rí bẹ́ẹ̀ sọ pé mi ṣe àfọ ọmọ àfà àtijọ́ kò sí ọtí ń dàn wọ́n ti délé ìtàn àwọn iṣẹ́ Ìyábọ̀ Òjó kẹ́kọ̀ọ́ lọ yẹ àwọn iṣẹ́ Ìyábọ̀ Òjó tó bá lọ bèrè ìdílé wa dáadáa wọ́n sọ fún ọ àwa kan ìkírú kan ní àjọ fà á jọ wọ́ ọ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ lọ́pọ̀ wọn lè rẹ̀ wá sọ̀tàn fún ẹ wo ẹni ìdí ẹni òfò ẹni àdánù yìí Lizzy Anjorin ó gbé ìṣẹ̀dá rẹ̀ ṣépè tọmọtọmọ ní òní mo tọwọ́ bọ abẹ́ mo fi gbé ọ ṣépè Lizzy Anjorin ọ máa dẹni àwátì lórí ilé alààyè ọ máa dẹni àwátì tọmọtọmọ bẹ́ẹ̀ ló ti rí fún ọ fẹ́ẹ̀ Inshallah Rahman bikudrati Allah. Bismillahirrahmanirrahim. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban. Allahumma anta salam wa minka salam. Wa ilayka yarju salam. Wa hayyina rabbana bidara salam. Wa adina dana tadara kadara salam. Tabaraka rabbana wa ta'ala ya jalal wal ikram. Alif Fatiha. Bismillahirrahmanirrahim. Rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. o ti mọ nǹkan kan ayé ẹ máa bàjẹ́ lọ́wọ́ mi pátápátá. ẹ máa bẹ́tò yìí lọ ẹ ṣe àdúrà yìí. wọ́n ní bàbá ní ìjọba máa lè yọ bàbá rẹ kọ́ lórí fún mi. ó ní kápá kó àwọn tó tún wà ní abẹ́ àti àwọn ọ̀tá tó súnmọ́ yín tó ń fún ní information. Ẹ ṣe àdúrà yẹn mọ́jọ rẹ̀ fún 7 days àjọ yìí yóò mọ̀ pé èèyàn ẹni bá ti fi ẹnu kọ láyé ó ka àdánwò ayé ọtí lọ rajà níbi tí ò yẹ kó ọtí lọ rajà ọ gba èsì ẹ ọmọ àfàlà wa ẹni ọlọ́ọ̀ni àwa ọmọ ẹni ọlọ́ọ̀ni àwa ẹ̀jẹ̀ ọlọ́ọ̀lẹ́ni ń bẹ lára wa àwọn èsì ẹlẹ́sìn bíi ti ẹ̀yìn àìṣe aburú fún yẹn oore làwa ń ṣe ní tí bàbá wa fi ilẹ̀ fáwa là ń ṣe ká ṣàánú ẹ tí ń sunkún ká fi ẹ̀rín sínú ẹ tí ń banújẹ́ ká fún ẹni tí ò ní ká fún ní owó ìwọ wá ní tí èèyàn ṣe wọn ò dá ọkà àdánwò nù ní inshallah ẹ ṣe fúnjọ́ méje bẹ́ẹ̀ ọlọ́run kí n tó máa lọ ẹ ṣe ámílẹ̀ lórí
Bismillahir Rahmanir Rahim. Wadua wale liza saja. Ma wadda'aka rabbuka wa ma qala. Wala la akhiratu khairu laka min al-ula. Wala sawfa yu'tika rabbuka fatarda. Alam yajidka yatima fahawa. Wajadaka dawla fa'ada. Wajadaka 'aila fa'ada. Fa'amma al-yatima fala takhar. Fa'amma as-sakina fala tanhar. Fa'amma rabbika fa'ad. Wassalamu alaykum. Ẹ tún máa pè wá. Gbogbo ẹ tó bá lè fẹ́ sọ. Jazakumullahu khairan afa. Àmín. ló tún fẹ́ fàdúrà ní ta ló fẹ́ fẹ́ pèlè fún. Ojuabe Ọlọ́run ó wọlá ẹyọ kan náà lọ́lọ́run gbogbo ẹni tó bá ro bí rù ẹ́ Ojuabe ọmọ Òsénì Àjọkẹ́ Òsénì ló ń sọ̀rọ̀ ibi ò bá tìrantìran Ọlọ́run ó wọ láàárọ̀ tí ò ní dọ̀sán yóò wọ láọ̀sán tí ò ní dalẹ́ yóò wọ lámẹ́ta tí ò papọ̀ ibi ò bá ẹni bá ránṣà sí wá àṣàṣì ò bá bẹ́ẹ̀yẹn rábìlú wá àbìlú ò bá Ọ̀ṣun làwa Ìkìrun ni wá èèyàn ò kì í bá wa jà àwọn tí wọ́n ṣe lánàá wọ́n jẹ̀bi wọ́n jẹ̀bi níwájú Ọlọ́run wọ́n jẹ̀bi níwájú èèyàn ọlá pé dáadáa tí bàbá wa gbé dání ló gbé dání ò ní jẹ̀bi gbogbo ẹni tó bá fẹ́ dájọ́ bí gbogbo bí tí ó lè gbé lọ nípàdé àwọn ẹlẹ́yẹ